ṣẹlẹ̀ ní kóòtù lónìí. Ẹ ṣeun, bó tiẹ̀ jẹ́ wípé ẹjọ́ ṣì ń lọ lọ́wọ́ torí wípé wọ́n gbààyè wípé lọ́dọ̀ adájọ́ pé kán fún wa níbi ìṣẹ́jú bíi 2-3 kan ká fi jáde. Ohun tó ṣẹlẹ̀ lénìí ó jẹ́ nǹkan tó yà wá lẹ́nu torí wípé àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò fún arábìnrin Ìyá Ọ̀ṣun wọ́n fi ìmọ̀ ṣọ̀kan. Ọ̀tọ̀ ni nǹkan tí agbẹjọ́rò kìíní gbé wá, ọ̀tọ̀ ni tí agbẹjọ́rò kejì gbé wá. Àwọn méjèèjì wá bẹ̀rẹ̀ sí takora wọn. Ìkan ti file application kan, ẹni tó gbẹ́jọ́ kan wá, ẹni tó gbé nǹkan kan wá, òun ò sí nílé ẹjọ́, òun ò sí ńbẹ̀. Bail application. So tí wọn bá sì ti lè gbọ́ bail application, ìyá yìí ó padà sí ibi tí àtìmọ́lé. So ìyẹn ló wá di wàhálà bí ọlọ́mọ jẹ́ kí èdè mú wa bí ìgbà tí wọ́n dira wọn àfẹnu kò tó bá jẹ́ pé wọ́n sì fìmọ̀ ṣọ̀kan. Ṣùgbọ́n tá a wá dúpẹ́ fọ́lọ́run ni wípé àwọn tí wọ́n wá jẹ́ lọ́ọ̀yà tàwa mùsùlùmí àwọn náà tún wá ń kọ́ wọn wípé ẹ bá ṣe báyìí láti fi kẹ́ ẹ ṣàánú ìyá yìí. Àwọn náà tún wá ní ẹ béèrè lọ́wọ́ adájọ́ pé kó fún yín níbi ìṣẹ́jú bíi mélòó kan ká fi jáde síta kẹ́ ẹ fi jọ lọ sọ̀rọ̀ papọ̀. Ẹ tẹ́ pè lórí fóònù ni o bí wọ́n sì lè ṣàlàyé wípé a ti gba instruction o wípé ká gbé nínú àwọn kan tẹ́ fáìlì kán fi lè ráyè gbọ́ ọ̀rọ̀ bail application. Láì ṣe yẹn ìyá yìí ó padà sí àtìmọ́lé. Tí tá a bá conclude á sọ pé Asasi èdì wọ́n dira wọn torí pé kò yẹ kí agbẹjọ́rò Ìyá Ọ̀ṣun méjì kan tún takora wọn. Bó ṣe rí gẹ́lẹ́gan nìyẹn. Alhamdulillah. Ẹ̀dákun ìbéèrè tí èmi fẹ́ bí wọn ẹ̀dákun wọn bínú. Àwọn ní pé ẹ sọ̀rọ̀ kan nísìnyí pé àwọn lọ́ọ̀yà àti ti mùsùlùmí wọ́n ń kọ́ wọn ní bí wọ́n ti ṣe. So eléyìí ń já mọ̀ pé yóò jẹ́ béèrè lábẹ́ rẹ̀. Táwọn kan fi ti sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí pé àtàwọn lọ́ọ̀yà wa àtàwọn àfáà wa oníjàgídíjàgan ni wá. Sẹ́yìn tó ṣẹlẹ̀ ń kọ́tù náà ju ìjàgídíjàgan. Tó bá jẹ́ oníjàgídíjàgan nígbà tá a ti rí wípé ààyè ti wà láàrin wọn ó yẹ ká dúró lórí wípé wọn ò fìmọ̀ ṣọ̀kan kẹjọ́ sì parí bẹ̀ kán ní kí ìyá máa lọ sátìmọ́lé. Ṣùgbọ́n nítorí pé a fẹ́ràn wípé kí àlàáfíà jọba a sì ti rí pé àánú wà lára wa ti rí wípé body language gbogbo àwọn mùsùlùmí kódà tó fi dórí àfáà wa Òkútagídí gbogbo wọn àtàwọn lọ́ọ̀yà wọ́n fẹ́ kí ìyá ẹ̀ kú látìmọ́lé lénìí. Òun la tún ṣe wá ń kọ́ wọn wípé ẹgbà àwọn lọ́ọ̀yà wa ló tún kọ́ wọn wípé ẹgbà yọ̀ǹda fún bí ìṣẹ́jú bíi 5 ká fi bọ́ta kẹ́ ẹ fi lọ yanjú ara yín kẹ́ ẹ fi wálé káwọn ìyá ilé kúrò ní àtìmọ́lé lénìí. Eléyìí tọ́ka sí pé àwa mùsùlùmí ẹlẹ́sìn àlàáfíà tó sì fààyè gba àlàáfíà ní wàásù. Adúpẹ́ fún yín Ọlọ́run bá wa san yín lẹ́san. Nísìnyí báyìí tí ń já sí wípé lẹ́yìn ìṣẹ́jú 10 nísìnyí á padà sínú ilé. Bọ́bá wa jẹ́ wípé láàrin àwọn lọ́ọ̀yà àwọn Ìyá Ọlọ́sùn bí wọn bá finú konú tí wọn fi máa ṣọ̀kan kíyà padà síbi tó ti wá. Ṣùgbọ́n tọ́lọ́run bá wọn yanjú ẹ̀ tán lè ráyè àmọ́ ń tó fa ìjà láàrin wọn àmọ́ a sì fẹ́ mọ̀ èyí tó kàn wá ní ẹjọ́ tá a bá wá bá sì láwọn ṣe tẹ́ ẹjọ́ àwọn ò fẹ́ kíyà kúrò ní àtìmọ́lé kò sí wàhálà ọwọ́ wọn náà ló wà. Ṣùgbọ́n àwa mùsùlùmí àwa rẹ́dì fún àlàáfíà bó ṣe rí nìyẹn. Naam, assalamu alaikum. Ní ìbéèrè tí a tún fẹ́ béèrè wọ́n ní bàbá ti rí opportunity báyà bí ká lò ní bó ti dáa. Wọ́n ní pé ní ọ̀sẹ̀ tó lọ tí awakọ̀tọ̀ àwọn kan ń fi àbùkù kan àwọn àfáà wa lérí ọ̀rọ̀ pé sẹ́yìn lẹ́mọ̀ jà fọ́lọ́run ni sẹ́yìn lẹ́mọ̀ ẹni pí Ọlọ́run ni bẹ́ẹ̀ bá ya Kùránì ṣe bí Kùránì Ọlọ́run ni kì í ṣe Kùránì ti yé. Ẹ dákun kí ni tí ẹ ní ṣókí fún wa lérí ọ̀rọ̀ náà pé ǹjẹ́ mùsùlùmí kan lè gbárata lérí pé wọ́n fàbùkù kan Ọlọ́run ǹjẹ́ mùsùlùmí kan lè farata lérí pé wọ́n fàbùkù kan náà Muhammad sallallahu alaihi wasallam. Ẹ ṣeun. Tí wọ́n bá fi àbùkù kan Ọlọ́run tí wọ́n fi àbùkù kan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ìlú tó lófin á fi tí òfin náà sì jẹ mọ́ wípé ìjìyà ti wà fún ẹni tó bá fàbùkù kan Ọlọ́run tó ráwọn ìlú kan wà bẹ́ẹ̀ bá ń bú Ọlọ́run látàárọ̀ dalẹ́ ìjọba gan tún lè máa kún yín lọ́wọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe gbogbo ìlú ni wọ́n ti mọ Ọlọ́run àwọn ìlú kan wà tí wọ́n mọ Ọlọ́run tán gbà pé Ọlọ́run ò sí so tẹ́ bá wá ń bú Ọlọ́run nílùú yẹn wọ́n máa wò yín wípé ẹni tí ò sí tẹ̀ ń bú ní orílẹ̀-èdè Nàìjíríà àti ìfi gbogbo ara máa ṣe ìdájọ́ ti ṣẹ̀ríà tó jẹ mọ́ ìlànà káfíà jẹ̀yàn lọ́nà kírímínà ṣùgbọ́n àwọn ètò ṣẹ̀ríà nípa wípé ọkọ àtìyàwó wọ́n fẹ́ túká tábáwá rẹ́ nìkan sìn tó jó àlùkùránì ná
kí n mú àpẹẹrẹ wá ní case study títa ní Ọlọ́run ẹ rí i pé ńgbà tó jó àlùkùránì náà yàtọ̀ sí pé jó àlùkùránì náà ọ̀pọ̀lọpọ̀ ìwà aburú ló ti dánwò tí a sọ̀rọ̀ torí wípé bá a bá gbé lọ ọ̀dọ̀ ìjọba nísìn wípé arákùnrin yìí ó jó àlùkùránì náà ìjọba ó béèrè pé ṣé kùránì lè bàbá yín àbẹ́yìn lè rà fún un. sẹ́yìn lè rà fún un sójí ní mọ́ṣáláṣí yín wọ́n wá jẹ́ pé lọ́nu mọ́ṣáláṣí wa tó lọ jí kódà kó mọ̀ jóná yọ jẹ́ ìyá rẹ̀ ṣùgbọ́n ńgbà tó lè sọ pé owó ara ló ń fi rà á tí ó sì máa mẹ́rin wá pé ṣe báwọn Yorùbá kan náà wà tí àwọn àfáà kan náà wà tá ń jó ẹ̀kú ná ṣe mọ̀ wípé yóò sọ wípé ò ní freedom láti ṣe tó wù ṣùgbọ́n gbogbo ẹni tí bá ń ṣerú nǹkan báyẹn Ọlọ́run bá olùgọ́ yóò máa wòran ni nígbà tó Ọlọ́run bá wá mú yóò wá kọlu àwọn èèyàn níkọlu tí yóò wá bọ́ sí abẹ́ òfin tí ìyà ó fi jẹ yóò kọlu àwọn èèyàn níkọlu tí yóò bọ́ sí abẹ́ òfin tí aláṣẹ ó fi fìyà jẹ torí pé Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá sọ pé wọ́n ọmọ yìí àwa ń bú mi ojú àlùkùránì mi ò ṣe báyìí ṣùgbọ́n yóò fi kọlu èèyàn àwọn èèyàn láwàá fìyà jẹ bọ́bá wa kú tí ọba wa túbá yọ́sẹ̀ wa lọ jẹ̀yà tọ́lọ́ bó ṣe rí gẹ́lẹ́gẹ́ ni. ní ìbéèrè kankan lè fún mi níṣẹ́ tí ń pè yín láti gbà tẹ́ wà ní hajj Inshallah. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ní ìfàní àti gbé kọ́ọ̀lù mi tí n bá ti ń ṣe program lọ́wọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ta ni Ọlọ́run yìí pé ìwà tí ń wù kò dáa ń bú Ọlọ́run ń bú ànábì àwọn tó wá jẹ́ Christian wọ́n máa àlẹ́jù wa lábẹ́ kọ́mẹ́ǹtì kódà ẹlòmíì máa ń kọ́ọ̀lù mi wípé ẹ̀yin náà máa bú Ọlọ́run àwọn ni kódà àwọn ẹni tó pé ẹ máa ń bú Jésù àwa kódà wọn láwọn gbọ́ lẹ́nu yín pé ẹ pé Jésù ní olè tó fi mo wá ṣe program ní alẹ́ àná ọlá pé mi rí yín pé mo ti wá pe ẹnìkan lára àwọn tó jẹ́ mẹ́mbà yín àwọn wá ṣàlàyé fún mi lérí n tó fà tẹ́ fi pé Jésù ní olè wọ́n tún wá challenge mi pé ṣé Malllam Yusuf gangan ló fún mi ní ló sọ̀rọ̀ fún mi tí mo fi ń jẹ́rìí yín Ọlọ́run wa ní ká rí yín láàárọ̀ yìí ẹ dákun ní ìṣẹ́jú sókè Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín bí gbogbo wa ṣe wà yín tá a bá gbọ́ tẹ́nìkan bá pariwo lẹ́yìn wa wípé ẹ wo Jésù yẹn o ànábì Ìsá ó lè ní o gbogbo wa n tá à ń ṣe àfilẹ̀ àkọ́kọ́ wo ẹnìyẹn náà tá a bá wà pé dákun wá ń bì agbọ́ tó pé Jésù ló lè tọ́ba ní ó lè ní a gbà wípé orí rẹ̀ ti dàrú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé àwa mùsùlùmí wọn ní dákọ̀ ànábì Ìsá ká má ṣàdúrà fún bíbélì ló pe Jésù wọn sọ wípé ẹ̀yin Christian ẹ ṣọ́ra yín bẹ́yìn bá lẹ mọ Jésù tẹ bá lẹ gbé Jésù ga ẹ gbé Jésù ga ìwé yín gangan ló ní mú ẹnu àbùkù kan Jésù nílẹ̀ Nàìjíríà tá a wà yìí bẹ́yìn bá pààkì mọ́tọ́sáìkù machine síta tẹ́ ẹ bá ní tẹ́nìkan bá sọ pé ìjọ lọ gbé machine yẹn wá tọ́ bá ní táwọn èèyàn bá wá challenge mi kan sọ pé Olúwa ní fi ṣe ẹni tó lọ gbé yẹn ẹ dákun kí ni tó ṣe ọjà lè ní nílẹ̀ ti Yorùbá yìí ní Nàìjíríà yìí tẹ́ ẹ bá wọnú oko tí ìṣòkò yín tẹ ní káwọn ọmọlẹ́yìn máa yàbàdó ká máa jàbàdó kí ni wọ́n ṣe yẹn gbogbo tí wọ́n fi kan Jésù ní táwa wá ń gbé jáde wípé ẹ ṣe wá ní ànábì Ìsá gbogbo mùsùlùmí ayé mọ̀ wípé èmi gẹ́gẹ́ bí olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ó mọ̀ pé mi lè pe Jésù lólè kódà mi lè pe ànábì Musa lólè kódà àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam a lè pe wọn lólè kódà àwọn bàbá wa nínú ẹ̀sìn a lè pe wọn lólè kódà ẹni tí ì ṣe mùsùlùmí tá a jọ ń gbélé tí ọ̀jalè ẹ̀ lè pe lólè ẹ wá wò mo wá ṣe program lánàá mo lẹ́yìn Christian ẹ̀yin lẹ tọ́ wa o mo wá mú bìkan wá nínú bíbélì níbi tí Jésù gangan fúnra lára rẹ̀ tí bíbélì sọ wípé Jésù ń bọ̀ bí olè lóru Matthew chapter 24 verse 43 ẹ dákun béèyàn bá dé bí olè lóru sọ́wọ́ kíyàn ní àbọ̀ olè lóru ta ló pè lólè Jésù gangan tí wọ́n wá fẹ́ máa gbìjà yìí gangan wá sọ ní John chapter 10 ní verse 8 ó ní ẹ wò mí gbogbo àwọn tó dé ṣáájú mi Musa ni o Ezekiel ni o Isaiah ni o ó ní olè àti ọlọ́ṣà ní gbogbo wọn they are thieves and armed robbers ẹ dákun ta ṣé bíbélì gan kọ́ ló wá ń ba ayé Jésù jẹ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ayé ní bíbélì ti mẹ́nu àbùkù kan Jésù wọ́n ní Jésù pé màmá rẹ̀ ní arábìnrin yìí ọmọ olóríire wo ni ó pè ya rẹ̀ ní arábìnrin tínú ya rẹ̀ ó dùn a lè pè ya wa ní ìyá mi màmá mi mọ́mì my mother kódà èèyàn gbọ́dọ̀ pé ìyá rẹ̀ ní madam àbí kéèyàn forúkọ àbúrò rẹ̀ pé tàbí kéèyàn forúkọ àbúrò rẹ̀ pé ìyá rẹ̀ kéèyàn wá ní woman arábìnrin yìí ọ̀nà méjì ni Jésù ti pè ìyá yẹn bẹ́ẹ̀ ẹnu àbùkù kan ni Kùránì sì sọ wípé ànábì wa Isa alayhi salatu wa salam ẹrú sí Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ni kò yájú sí ìyá rẹ̀ rí so gbogbo ilé táwọn ń kó jáde yìí ó wá ta wọn lára pé nǹkan tọkùnrin tí kìíní bá fi lè wà established ǹjẹ́ o ti dáràn báyìí wọ́n wá ní ẹja máa pariwo pé ó pe Jésù lólè ó pe Jésù lólè wọ́n mọ̀ pé ò lè possible àwọn Christian tán wá ń sọ fún àwọn tí wọ́n padà gba Islam àwọn náà wá ń pè wá lórí fóònù pé mallam àwọn èèyàn wa pastor sáwọ́
ìgbé wa gan ló pe Jésù lé ayé mùsùlùmí correct. ọkùnrin tẹ́ rí wájú yín Christian ni òun náà di mùsùlùmí ni àjọṣe program lánàá ni tó náà sì ní àwọn ẹ̀rí tó dájú wípé bíbélì gan ní fi àbùkù kan Jésù kọ́lọ́ ọba náà lánàá àánú ẹ̀ kó mọ̀jà mẹ́nu àbùkù àwọn òjíṣẹ́ Ọlọ́run bó ṣe rí nìyẹn. ẹ̀yin tẹ́ máa tún sọ pé Malllam Yusuf Adepoju ń wẹ̀ ẹ̀yà sí ìsìlámù àwọn tó wẹ̀ láti ti. bẹ́ẹ̀ni orúkọ ọkùnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ Gideon ni. orúkọ mi tẹ́lẹ̀ ni Gideon tí mo wá láti ìjọ onírètí bíbọ̀ Jésù tó ń pè ní Seventh Day Adventist Church. mo dẹ̀ gba Islam ní year 2011 tí mo dẹ̀ change sí Yusuf. Alhamdulillah. Ẹ ṣeun gan, adúpẹ́ fún yín pẹ̀lú ògo Ọlọ́run tí ibi tí àríbá dé náà ni wọ́n ti fẹ́ wọlé ẹjọ́ padà. Náà fọ́nrán kan jáde ń jẹ ta obìnrin kan ló jáde ó ní àwọn ìmáàmù mẹ́ta kan bẹ̀ tí òun bá wọn gbé ìpèsè owó tó dé. ó ti kọjá àjẹ ìta ilé òun ti pẹ́ ó ti pín àlè kò sẹ́ni tó lè dáhùn rẹ̀ ń bí ìyá yẹn náà ni ó wàá dáhùn kan ara rẹ̀. ohun ẹja máa wòran àìsọ eléyìí síta ọ̀rọ̀ abẹ́lẹ̀ nù. Inshallah tábà tó ti ìmọ̀ ní méjì tábà ti jáde àwọn kan pàdé àwọn afọ ẹnìkan ló dáwọ́ rẹ̀.